Hello, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ dára. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ gbogbo ibikíbi tẹ́ bá wà. Tẹ́ tí ń gbọ́ mi, èmi ọmọ yín dára ló ń sọ̀rọ̀. Mo kàn tún ní kí n mú àwọn àkíyèsí àwọn ìròyìn kékeré yìí wá bá yín náà ni. Ó lẹ́tìkẹ́ ni ó lẹ́tìkẹ́. Wọ́n ní wọ́n ní gbogbo wa la rí, a sì ti ń gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Taribo West, JJ Okocha, Kanu, gbogbo wọn kóra wọn jọ. Wọ́n ní wọ́n sọ́pọ́tì Tinubu. To me, kò sí nǹkan tó bá dé ńbẹ̀ o. Èèyàn tó bá wù yàn nìyàn lè sọ́pọ́tì. Ó kàn jẹ́ wípé fídíò yẹn ó pa mí lẹ́rìn bí nǹkan míì ni, bí kà sí nǹkan. Ẹ gbà mí ẹ̀yin èèyàn mi. Àbẹ́yìn ò rí fídíò yẹn ni. Bí Taribo West ṣe múra kankan. Mi ríru múvì tó lágbára tó bẹ̀yẹn rí. Kọ́mẹ́dì ayé. Ẹ̀yin Nollywood à ń dúró dè yín, ó yẹ kẹ́ lè fi ṣe kọ́mẹ́dì náà. Ẹ̀yin ò rí ibi tí Taribo ti ń gbàdúrà fún Tinubu kó win àti unity Nàìjíríà. Èèyàn tó ń gbàdúrà fún gan. Ẹ rí bẹ́ẹ̀ ni, ẹni ẹ lọ wò ẹ wò bẹ́ẹ̀. Ẹ rí Tinubu gan òṣàmì. Bẹ́ẹ̀ ni Taribo múra kankan. Ó mà wá ga o. Ìgbéraga yìí pọ̀, owó bá ti pọ̀ jù, wàhálà ni. Ìfọ̀kànbalẹ̀ ti pọ̀ jù. Over assurance ti fẹ́ pa Tinubu kú báyìí sí. Ẹ rí pé Tinubu ń ṣe bẹ́ẹ̀ ni wípé òun ló ní gbogbo Nàìjíríà nínú pọ́kẹ̀tì ẹ̀ ni. Èmi kàn rí Tinubu gbogbo eléyìí tó ń ṣe, kán má ṣàláì sọ pé kò ṣe náà ni. Ìfọ̀kànbalẹ̀ yẹn ti pọ̀ jù. Ìgbéraga yìí pọ̀. Ẹ wo ìgbà tó lọ sí palace ọba Ọ̀ọ̀ni náà. Ṣé ẹ rí bóyá ṣe ń bẹ̀? Ọ̀ọ̀ni ọba Ọ̀jájá Ògúnwùsì. Bí wọ́n ṣe ti microphone bẹnu báyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní bàbá fi ọfọ̀ sẹ́nu mi ìrírú ẹ̀rí ó ka bàbá lára. Bàbá fẹ́ jump kúrò lórí àpèrè ibi tán jókòó sí bẹ̀. Lórí àga wọn bẹ̀. Jésù. Tinubu gan-an tí bàbá Ọ̀jájá the second ń gbàdúrà fún tó múra kankan. Tinubu ń sùn ní lórí iṣẹ́ ẹ̀ bẹ̀. Díẹ̀ ló kù kí bàbá gan dànù. Ẹ tún wo fídíò Taribo yìí náà. Ẹ wo bí Taribo ṣe múra kankan. Oh my God, Mr. Taribo, ẹ pẹ̀lẹ́ tiyín, ẹ kú tiyín. Ìyá ẹ̀rọ lọ́hùn. Ó ti wá tán fún yín po. Ọ̀rọ̀ táwa lẹ̀ ò padà yé yín. Ṣé bítà ló lẹ bẹ́ẹ̀sì sí? Ṣé ẹ ti rúra yín padà Nàìjíríà ni? Bàbá Taribo, èyí tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó. Èèyàn tẹ́ ń gbàdúrà fún ó jókòó ń ranjú báyìí, ó ń wò yín báyìí pé òun gan ń wò yín, Tinubu ń wò yín tẹ̀gbẹ́tẹ̀gbẹ́, ó ń wò yín tíṣẹ́, ó ń wò yín tíyà tí pé ìyá ẹ̀rọ lọ́hùn. Tinubu ṣe múra kọ́kọ́ torí tèmi. Ẹ lówó lùkù Tinubu, ẹ má sọ pé ti dára pọ̀. Ẹ rí tó tún sọ nínú lùkù yẹn náà ni mo ti rí o. Tó ń wò pé ọmọkùnrin má para ẹ̀ Taribo West má para ẹ̀ bó gbàdúrà tó báyìí. Ó ti ṣóòjù fóun Tinubu tí Tinubu ò sì mọ̀ pé irú ìjákulẹ̀ ayérayé tí ò tí ì ní rí látàyé ẹ̀ láti kékeré tó fi di 70 tó lóun ṣe 70 yìí. Wàláhì tàláhì, ẹja máa wo bí géèmù ṣe ń lọ. Ẹja máa wo, wọ́n máa ti fẹ́ gbé nǹkan àwọn APC yìí wọ́n dá wàláhì olórí burúkú ní Northern. Wàláhì wọ́n gbádùn kọ́bọ̀. Wọ́n ti fẹ́ kọjú oòrùn olódòdó sí, wọ́n ti kọjú èso oòrùn alẹ́ o. Wọ́n máa iṣẹ́ náà delay convention wọn. Wọ́n bá tún ti block eléyìí, tó bá tún gbé mi jáde, wọ́n á tún lọ ṣe bòmí. Wọ́n ṣàfẹ́ ṣe Tinubu pa ṣáá. Pé Tinubu àwọn ò wá ẹ. Tí Tinubu bá become president, Agbèrò ló become president yẹn ní Aso Rock bá kún. Máyégún ò ní jẹ́ ká rí lẹ̀ tí ní gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ò yé yín o. Tí Tinubu bá become president, K1 the ultimate kò ní jẹ́ kẹ́ rí mú mi. Ẹ rí tó yìn nǹkan yín kò bí ẹni máa kú tó ń pààrọ̀ ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ní pààrọ̀ omi ìṣanwọ́. Tí Tinubu bá wá become president, gbogbo ẹ̀ ló bá yí pé fún gbogbo yín. Kò sí wàhálà, yóò jọ ṣojú gbogbo wa. Àwíwíwí ẹlẹ́ẹ̀ni gbọ́, afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀ni gbà. Ẹ wá ń pariwo sí gbogbo yín Nàìjíríà. Mo rí wípé solution kò tí ì wá sọ́dọ̀ yín. Ẹ tí ì rí inú ẹ tí ìyà yìí ò tí ì jẹ yín, ó ṣe ń rìn yín náà. Ìyà yìí ṣe ń rìn yín ni, kò tí ì jẹ yín. Òun ló ṣe jẹ́ wípé orí comment lásán lẹ máa ń jókòó sí comment section. Kò sí nǹkan tẹ́ lè type lẹ̀, kò sí nǹkan tẹ́ lè kọ.
pòròpò pàpàpàpàpà ń bẹ̀ bọ̀ kẹ́ ẹ fi sí action wàhálà ni wàá máa gbọ́ ebi Nàìjíríà gbogbo wa ní sẹ́mi nìkan ni àjọṣojú wa ìgbà tó mọ̀ ẹ́ pé kò ṣèwọ nìkan kí ló wá ń complain pé ikú ń pa ẹ́ pé ebi fẹ́ yí ẹ́ fún pé Nàìjíríà dorí kodò fún torí ẹ̀ tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ ni ẹ má wọrí àti Tinubu o àti Fáyẹmí o àtọ̀ṣínbàjò o àti àwọn northern náà ni o àti south east o gbogbo presidential aspirant pátápátá they have nothing to offer you irọ́ ni tara wọn náà ń bá lọ́bẹ̀ ṣé mùmú ẹ̀ ò tí ì dùn ni ó dá o ẹ má bínú èmi kàn ní kí n pàkíyèsí yín náà sí ni èmi torí mi ìmọ̀rú àwọn àdúrà báyìí táwọn èèyàn á máa gbà fún yàn téèyàn á máa sùn tá á máa dànù bàbá Ọjájá gbàdúrà wọn àdúrà yẹn mú wọn lára wọn kọfọ bẹni lórí ibi tó ti ń pọfọ ní bàbá ń jọ́ǹpù sókè lẹ́ẹ̀mẹwàá Ọjájá di sẹ́kàn èèó ọ̀ni èèó èèyàn tó ń gbàdúrà fún tó ń pọfọ fún gan èèyàn ń sùn ń tó ti sùn lọ lórí chair Tàríbò tún gbé tiẹ̀ dé rádaràda ló ń fọ́ fún tòó bíi tèmi báyìí ló ń ranjú bọ̀n bíi tèmi báyìí ó kà lára èèyàn tó ń gbàdúrà fún ìyẹn gan wá dúró ń wò látọ̀kan pé kí ló wá le tó báyìí ṣé torí ọ̀rọ̀ mi náà ló múra kankan báyìí Tàríbò má para ẹ̀ ò torí èmi ó ṣúọ̀ fún mi jù ni ẹ lọ wo fídíò yẹn ẹ rí ẹ ṣeun o.